fa si kan aliya kan sari alomi amainda le tori karun si kẹrin iya kan mi ka kariwa látorí kẹrin sí kẹta orígun mẹ́rin láyé ní iya kan mọ ẹyẹ maleka tẹ ń gbé ní gun mẹ́rin Olí Michael Olí Gabriel Olí Uriel Olí Raphael sẹrí abákaná ìnàdá afẹkẹ sẹrí àdànà afẹkẹ sọ lóore wa yà. Gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé, nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje. Ìjáde rẹ̀ láti òpin ọ̀run wá àti àyíká rẹ̀ sì dé ìpínlẹ̀ rẹ̀. Kò sí ohun tí ó fi ara pamọ́ kúrò nínú òru rẹ̀. Òfin Olúwa pé ó ń yí ọkàn padà. Ẹ̀rù Olúwa dáni lójú, ó ń sòpin di ọlọ́gbọ́n. Ìlànà Olúwa tọ́, ó mú ọkàn yọ̀. Àṣẹ Olúwa ni mímọ́, ó ń ṣe ìmọ́lẹ̀ ojú. Ẹ̀rù Olúwa mọ́, pípẹ́ ni títí láé. Ìdájọ́ Olúwa ni òtítọ́, òdodo ni gbogbo wọn. Wọ́n ju wúrà dáradára púpọ̀, wọ́n sì dùn ju oyin lọ, àti rírọ afárá oyin. Pẹ̀lúpẹ̀lú nípa wọn la ti ṣí ìránṣẹ́ rẹ létí, àti nípamọ́ wọn èrè púpọ̀ ń bẹ. Ta ni ó lè mọ ìṣìnà rẹ̀? Wẹ̀ mí mọ́ kúrò nínú ìṣe kankan mi. Fa ìránṣẹ́ rẹ sẹ́yìn pẹ̀lú kúrò nínú ẹ̀ṣẹ̀ kùbù. Má ṣe jẹ́ kí wọn kí ó jọba lórí mi. Nígbà náà ni èmi ó dúró ṣinṣin, èmi ó sì aláìjẹ̀bi kúrò nínú ẹ̀ṣẹ̀ ńlá mi. Jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìṣàrò ọkàn mi kí ó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa, agbára mi àti olùdáǹdè mi. Àmín. Ògo ni fún Ọlọ́run Bàbá, ògo ni fún Ọlọ́run Ọmọ, ògo ni fún Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì fihàn fọ́. Ògo ni fún Ọlọ́run Bàbá, ògo ni fún Ọlọ́run Ọmọ, ògo ni fún Olú Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Lẹ́yìn kan wọ̀nyí èmi wò ó, sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ lé ọ̀run. Ohùn kìíní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀, tí ó wí pé gòkè wá ìhín, èmi ó sì fi ohun tí yóò wù lẹ́yìn ọ̀la hàn. Lójú kan náà mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí àtẹ́ ìtẹ́ kan ní ọ̀run. Ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jásì àti sáàdì ní wíwò. Òṣùmàrè sì ta yí ìtẹ́ náà ká, ó dàbí òkúta smaragdi ní wíwò. Yí ìtẹ́ náà ká sì ní ìtẹ́ 24, àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà 24 jókòó tí a wọ̀lé aṣọ àlà. Àdé wúrà sì wà lé orí wọn, àti láti ibi ìtẹ́ náà ni mọ̀nàmọ́ná àti àrá àti ohùn ti jáde wá. Fìtílà iná méje sì ń tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà, tí í ṣe ẹni méje ti Ọlọ́run. Àti níwájú ìtẹ́ náà sì ní okùn bí dígí, ó dàbí kírísítálì lí àárín ìtẹ́ náà, àti yí ìtẹ́ náà ká lé ẹ̀dá alààyè 4 tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn. Ẹ̀dá kìíní sì dàbí kìnìún, ẹ̀dá kejì sì dàbí ọmọ màálù, ẹ̀dá kẹta sì ní ojú bíi ti ènìyàn, ẹ̀dá kẹrin sì dàbí ti idì tí ń fò. Àwọn ẹ̀dá alààyè 4 náà tí olúkúlùkù wọn ní ìyẹ́ 6 kún fún ojú yíká àti nínú. Wọn kò sì sinmi ní ọ̀sán àti ní òru, wípé mímọ́, 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 Olúwa Ọlọ́run Olódùmarè, tí ó ti wà, tí ó sì ń bẹ, tí ó sì ń bọ̀ wá. Nígbà tí àwọn alààyè náà bá sì fi ògo àti ọlá àti ọpẹ́ fún ẹni tí ó jókòó lórí ìtẹ́, tí ó bẹ láàyè láé àti títí láéláé. Àwọn àgbà 24 náà sì wólẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́, wọ́n á sì tẹríba fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. Wọ́n á sì fi adé wọn lélẹ̀ níwájú ìtẹ́ náà, wípé Olúwa, ìwọ ni ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí pé ìwọ ni ó dá ohun gbogbo, àti nínú ìfẹ́ inú rẹ ni wọ́n ti wà, tí a sì ti dá wọn. Ògo ni fún Ọlọ́run Bàbá, ògo ni fún Ọlọ́run Ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísìnyí wájú lẹ́yìn òbí ní ìgbà ayé àìnípẹ̀kun. Psalm 24. Ògo ni fún Ọlọ́run Bàbá, ògo ni fún Olúwa Ọlọ́run Ọmọ,
ògo ni fún Olúwa Ọlọ́run mi mọ́. ó bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé ẹ̀yìn pẹ̀kun àmín. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó ń tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi dẹ̀ sọ̀rọ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn mi. Ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni ọ̀dọ́ ní mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ní orí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú lẹ́yìn wá. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó lé tí ó sì lágbára Olúwa tí ó ní agbára ní ogun ẹ gbé orí yín sókè máìlì kìtọ́bà sí alẹ́ bọ̀. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọnú lẹ́wọ́. Sálí ọba ògo yìí Olúwa àwọn ọmọ ogun òun náà ni ọba ògo. Ògo ni fún Ọlọ́run bàbá ògo ni fún Olúwa Ọlọ́run ọmọ ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Olúwa nílẹ̀ atẹ́kùn rẹ̀ ayé atẹ́kùn rẹ̀ òkùnkùn rẹ̀ sọ̀rọ̀ Àti ló rẹ̀ sọ́bẹ̀.
àṣẹ tí gbẹ̀rù aláboyún tẹ̀ gbígbóná kò mọ̀ lójú ọmọ àṣẹ tó gbé ọ̀pamọ́ látọjọ́ méje lẹ́kàrí buwana mọ́tàmọ́ ní ankali tẹ̀rọ rabi jahala àṣẹ tó gbé ọ̀pamọ́ látọjọ́ méje lálẹ́ ìjẹ́ láì mú. Ó ní ó fún mi lé ìdí. Gbèrè ó ti fún mi. Ó ti fún mi. Mo rí orí. Ó ní kí tún ṣe bí ìdìmọ́. Ìwọ ló ní àṣì ọ̀rọ̀ látòrí ẹ̀mí mọ́ wá. Ìjọ Àgbàlá Gabriel wọ́n tirẹ̀ alóore wa kásálẹ̀ ìgbà. Ẹ sọ pé sẹ́ẹ̀rì àlọ́ àdàbà. Àdàbà sẹ́ẹ̀rì.
somijé ó semi tẹ́rẹ́tẹ́rẹ́ lójú mi ó somijé tẹ́rẹ́tẹ́rẹ́ lójú mi ìgbà tí mo bá wọn níbi tán ti ń ṣeré ẹ̀mí màláíkà yìí ọ̀rọ̀ bádìá ó wá ń sọ pé àdàbà sẹ́yìn àwa là ń pè ọ́ sẹ́yìn. ojú ọ̀nà sẹ̀lí àlá látọ̀rí ìkeje sẹ̀mìrà kàyíká kàjá. Mákàríjà sí ìkẹfà ọ̀bí láìka náà sẹ̀lí àlá o látọ̀rí ìkeje ìkẹfà yìí. Mọ̀lọ́kà náà sà ọmọ kò ní gbóhùn bàbá kó kóhùn bàbá abiyamọ ní gbé kún ọmọ rẹ̀ kó mọ̀ tá a ti wẹ̀rẹ̀. Ọlọ́run Gabriel ló pèrè rẹ̀ mọ̀sá kàlífà ni látòrí ìkẹfà sí ìkarùn àníyàkà náà sẹ́yìn lórí ẹ̀mà ìdá látòrí ìkarùn sí ìkẹrin ìyàkà mi káàkiri wa látòrí ìkẹrin sí kẹta torígun mẹ́rin láàyè ní ìyàkà mọ́ ẹ̀yìn mọ́lẹ́kà tẹ́ ń gbé nígun mẹ́rin ó lé Michael ó lé Gabriel ó lé Uriel ó lé Raphael sẹ̀rí abákan náà ìnàdá afẹ́kẹ́ sẹ́rí àdànà afẹ́kẹ́ sọ lórí wa yàbí ukala ìdáná ìrọ́kọ̀ fi mọ́ ukiri àbàdànà ìrànkọ́ bá rògbò tán wálé ìran àdá tó bá rògbò tán àfàgbàdà wálé ìrọ́kàn náà sẹ̀lí àlókàmù alóore yìí máa fa ìkànnà ìdálé ìkànnà ni àwọn òpè ọ wálé láti wá ṣàìsàn a òpè ọ wálé láti wá sunkún ọmọ àfọwálé lórúkọ bàbá tọmọ àti ẹ̀mí mímọ́ látòrí ìkẹrin sí ìkẹta látòrí ìkẹta sí ìkejì látòrí ìkejì sí ẹyọ kan látòrí ẹyọ látòrí ẹyọ kan o ayé kan ọ̀run kan ayé kan ṣoṣo ló wà àbíríkú aláìyáná sẹ̀lí àná. akọ wípé ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó gbé kálẹ̀ lórí àwọn ìṣàn omi tani yóò gòrí òkè Olúwa lọ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fífún àwọn tí opó kan wọn sókè sí asán àwọn ni ó rí gbogbo gbà lọ́wọ́ Olúwa àti Olúwa Ọlọ́run ìgbàlà rẹ̀ o èyí ni ìran tí ṣàfẹ́rí ojú rẹ̀ Ọlọ́run Jákọ́bù ẹgbẹ́ orí yín sókè gbogbo ẹ̀yin ẹnu ọ̀nà gbogbo ilẹ̀kùn gbogbo àti ó kàràbà awárọ̀ yín sọ sójú kan tàbá ìkànnà mọ̀lẹ́kà mi máa bọ̀ mọ̀lẹ́kà mi máa bọ̀ mọ̀lẹ́kà mi máa bọ̀ mọ̀lẹ́kà mi máa bọ̀ mọ̀lẹ́kà yìí ó máa bọ̀ wá. Ọ̀rọ̀ rẹ̀ bọ̀ mí. Aleluya. Bébí o, bébí ayé tilẹ̀ ń pa mí. Bàbá o, bàbá yóò bọ̀ mí. Fi mọ̀nà rẹ̀. Fi mọ̀nà. Ọ̀rọ̀ rẹ̀ bọ̀ mí. Aleluya. Ale Khalifa. Mọ̀rọ̀ wọn o, wá sàmù kẹ́mi ni. Wọ́n kọ́ mi sọ́ọ́lù gbàgede. Abiyamọ ni gbọ́ kún ọmọ rẹ̀ kò mọ ta tí wèrè. Mo fi dùn náà kà yá dalẹ̀ àlá. Mo fi dùn náà wọ́n kọ́ yẹ. Yàsájà ló kà mí. Wọ́n ló kọ́ mi sẹ́lẹ̀. Jẹ́jẹ́ o mọ̀lẹ́kà mi jẹ́jẹ́. Ní kú àtọ́ sí kú máa tẹ̀. Jẹ́jẹ́ o mọ̀lẹ́kà mi jẹ́jẹ́. Mọ̀lẹ́mú. Jẹ́jẹ́ o mọ̀lẹ́kà mi jẹ́jẹ́. Máa kú sá. Aya ń bẹ nílé, ọmọ ń bẹ nílé, ọkọ ń bẹ o. Mọ̀lẹ́kà mi jẹ́jẹ́. Olè fọba.
ọlọ́run tó ní má jẹ̀mú máa bọ̀ wá ọlọ́run Gabriel àṣẹ tó pé Gabriel ó ti dé omi ló kọ́kọ́ bá wáyé nígbà tí wọ́n kọ́kọ́ darí ayé omi ni mọ̀mọ́ Dámírà wàsálí búrọ́dà kọ̀dídà náà sí mi nínú láta. Màlẹ́kà olùṣọ́ àgùntàn rẹ̀ ti dé. Ó ní rọ̀wá alẹ́ o, 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 rọ̀wá alẹ́ o. A ò fi ariwo ayọ̀ yọ̀ fún àlọ́. Ọba ológo ńlá. A ò fi ariwo Atuola lórúkọ ti bá. Atuola ní ti ọmọ. Atuola lórúkọ ẹ̀. Kí o padà sí ilẹ̀. Àmín Jésù. Kí o padà sí orí ilẹ̀. Àmín Jésù. Kí o padà sí orí ilẹ̀. Àmín Jésù. Lórúkọ ti bàbá. Àmín. Ti ọmọ. Àmín. Bójò bá rọ̀ ara tulẹ̀. Àṣẹ ìtura kó balẹ̀. Ẹ̀mí Mósè olùmọ̀lẹ́ tí ń bẹ lára rẹ̀ kó má ṣe kú. Àmín Jésù. Ẹ̀mí àwọn bàbá ńlá wa tí ń bẹ lára rẹ̀ kó má ṣe kú. Àmín Jésù. Agbára rẹ̀ kó má dínkù. Àmín Jésù. Ní ìsọ̀kalẹ̀ rẹ̀ yìí ò ní rí kú ọmọ. Àmín Jésù. Ìjọ ní ìsọ̀kalẹ̀ rẹ̀ yìí kò ní túká. Àmín Jésù. Bàbá wa tó Ọlọ́run fi ṣe adarí wa lórí òkè yìí wọn ní rí kú ayé. Àmín Jésù. Ohun gbogbo tí ayé gbogbo àwa tá a wà ń bí àtàwọn tó wà lórí afẹ́fẹ́ fẹ́ ní ìsọ̀kalẹ̀ rẹ̀ yìí ó yá kó yọ̀ǹda fún wa. Àmín Jésù. Aya ẹnu ẹ̀ yìí lórúkọ ti bàbá. Àmín Jésù. Ti ọmọ. Tẹ̀mẹ́ mímọ́. Ọmọ abiyamọ ò ní gbóhùn ọmọ ẹ̀ kó mọ́ tàtí o. Bàtí pé ó tọ́ lóòótọ́ ẹ̀mí Mósè tí wọ́n ṣe níbẹ̀ lára ẹnu rẹ̀ kí ó yà ní ti bàbá. Àmín Jésù. Ní ti ọmọ. Ní ti ẹ̀mí. Lẹ́yìn ìsọ̀kalẹ̀ yìí ẹ̀rí máa tẹ̀lé. Ọlọ́run ti mú rìnrìn àjò tiẹ̀ ó dẹ̀ ti bọ̀. Hallelujah. Ọlọ́run ti mú rìnrìn àjò tiẹ̀ ó ti lọ ó dẹ̀ ti bọ̀. Ẹ̀rí máa tẹ̀lé. Ẹ súnmọ́ bí like I told you mo sọ fún wa nínú gòkè yìí àti sọ̀kalẹ̀ yìí ẹ lajú kò sí pé ṣé wọ́n ń ta nǹkan tán mú bọ̀ ṣé wọ́n ń ta omi tán mú bọ̀ o lè lọ bòmí kì í ṣe níbí ohun gbogbo tó bá wà níbí ní tó bá fẹ́ ń bẹ̀ wọ́n fún ẹ lọ́fẹ̀ẹ́ mo sọ fún yín pé gbogbo àwọn èso yìí tó bá di òru kí mo lá máa ṣe mo ní màá pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ wọ́n dẹ̀ tuntun ra díẹ̀ náà dé ẹ ó rí ọwọ́ Ọlọ́run ẹ ó rí ọwọ́ Ọlọ́run kò sí ọṣẹ kankan tí wọ́n gún bì kò sí kẹ́hìnkẹ́hìn kankan tán gbé kalẹ̀ níbí ẹni tó pọ̀ jù bí ojú omi àtòróró lọ àti èso. Hallelujah. 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 Wọ́n ti ń bírèkì fún un. Agbélé ọ̀gá náà kọ̀gbé díẹ̀, wọ́n ti ń bírèkì fún un lọ. Wọ́n ti ń bírèkì. Kò ní gbòdì lára ẹ̀. Ẹ̀yẹ́ yẹn náwó méjèèjì, àwọn ogun ọ̀run wà ń bí o. Ẹ kàn ké, ẹ má lọ láì jíṣẹ́ fún mi. Pápá èyí tẹ̀ participate. Ẹ náwó méjèèjì. Hallelujah.
sọ̀kalẹ̀. Wà á mọ̀ pé ẹ má lọ láì jíṣẹ́ fún mi. Ibi tí ariwo àdúrà bá ti dún, ibẹ̀ ni sí àmì àtẹ́lẹ̀ bẹ̀rẹ̀. Ó yá yá àdúrà. Ẹ má lọ láì jíṣẹ́ fún mi. Ẹ̀yin ogun ọ̀run kẹ́ ẹ bá sọ̀kalẹ̀. Ẹnáwó ẹ̀yin ogun ọ̀run tẹ́ ẹ bá sọ̀kalẹ̀. Ẹ fi ire lé mi lọ́wọ́. Hallelujah. Tó o bá bò wá Ọlọ́run ní bù ọ́. Lajú nínú ìgbòkè yìí kí ní kó wá rà ń bì. Kò sí. Èló wọn ní ọmú wá. Kò sí. Wá sí dá. Ìwọ kọ́ lọ́lọ́run. You are not God. Yes. Àdàbí tó bá jẹ́ pé òkòwò ló fi wá ṣe. Ó ṣiṣẹ́ tí ó ti sọ. Àwọn tán nípa àtìpín, ẹni tó fún ní nǹkan, ẹni tó ṣiṣẹ́ fọ́nà, ẹni tó ní kán ra white fún, ẹni tó ní kán. Ìbẹ́ nìkan ló ra lù, ó ra ìlú 250,000. Yes sir. Abẹ́rẹ́ tó mú rìsíìtì wa. Ìbẹ́ nìkan ló ra ilé, ìbẹ́ nìkan ló kó solar fan wa. Ìbáwọn kan náà ń dá white sí lọ́rùn lójúmọ́. Ìbáwọn kan ni wọ́n gbóúnjẹ alẹ́. Ìbáwọn kan ni wọ́n fọ. Ẹnu ọwọ́ méjèèjì. Láì bẹ̀bẹ̀, àwọn èèyàn ẹlòmíà pè sáà, ó wù wá ká ṣe nǹkan báyìí. Ó wà ká ṣe nǹkan báyìí. Àní láti wà tó ti gòkè, kí ni wọ́n ní kó wá rà ń bí? Kò sí. Irọ́ ni wọ́n ní wá rà ń bí. Kò sí. Ẹ sọ tòótọ́ ọ̀rọ̀. Kí ni màlẹ́kà ni wá rà ń bí? Wọ́n ní ó rà nǹkan kan. Wọ́n ní mówó kan wá. Ẹ̀yin jáde ń pray bí ilẹ̀ kún náà. Ẹ̀dẹ̀ ń gbàdúrà yín lójoojúmọ́. Bá jẹ́ pé okòwò ni oúnjẹ ó ti lọ. Owó ti pọ̀ lórí. Ó ti iṣẹ́ ó ti lọ gẹ́. Hallelujah. Ẹ dúró. Tá a bá lo ọgbọ́n orí yóò kù àwa àtọ́lọ́run. Kíní kan tí ń tó yẹ kó máa rántí nìyẹn pé tá a bá ṣe gbogbo ẹ̀ tán àwọn gbogbo nǹkan ó mọ̀ lọ yóò mọ̀ kú wọ́ yóò kú ẹ̀rí ọkàn rẹ àdàbí tó bá ní conscience ló kù. Hallelujah. Fáànù rẹ̀ kan lọ gbé náà ó ti charge àbí wọ́n charge ẹ̀ ní. Ó ní ẹ sà, ó ti tó charge ó ní ẹ. Ó ti charge òun wádà ṣé ti charge charge. Ẹnáwó ẹ̀yin ogun ọ̀run tẹ́ ẹ bá sọ̀kalẹ̀. Ẹ fi ire lé mi lọ́wọ́. Ní orúkọ Jésù. Ó ti wálé o. Hallelujah. So alẹ́ gangan wá ní the main. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Ṣé rí lọ́wọ́ yìí láti sin lọ fún kálukú lọ sùn ó nílò rest ó nílò kó jẹun kò sáyé ẹjọ́ kò sí pé mo fẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ dáná ẹ lọ máa bá wa dáná orí màá bu
Àmọ̀là. Màá wéwọ́ lálẹ́ yìí. Ó ìrọ̀rùn ló bá dé o. Hallelujah. Ọlọ́run Adémọ́lá o. Lẹ́yìn ìsọ̀kalẹ̀ yìí ẹ ò ní wà bákan. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì níṣẹ́ lọ́wọ́ ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń lé nǹkan kan ẹ lọ bá. Èmi ti tẹ orí òkè láàárọ̀ inú òjò. Agbára má jẹ̀mú orí òkè tí mo tẹ̀. Ó máa jà fún yín. Ẹ ó dẹ̀ rí ìrànlọ́wọ́. Jésù lọ wa. Bá mú kíní màlíkà yẹn tán kọ́ fún mi lẹ́ẹ̀kan tí ẹ gangan torí ó ti tọ́ àwọn méje báyìí tí wọ́n ti pè mí pé dádì àwọn nílò personal account màlíkà láwọn nílò ẹ̀ màá kọ́ gbé síbí wàá ó yá gbé sórí ìlú ẹwà ẹgbẹ́lò yẹn wá ẹ kàn gbé sórí ẹ̀ ilé àwa fídíò àkànṣe wọ́n àwọn kan láwọn nílò personal account màlíkà pé àwọn fẹ́ bless òun gangan so àwọn yẹn ti ṣiṣẹ́ fọ́lọ́run wọ́n ti ṣiṣẹ́ fọ́lọ́run wọ́n ti ra èso gbà àwọn kan nínú pé fún ìgòkè àwọn fẹ́ àwọn need personal account yẹn ó béèrè kankan ògùnrán mi ń ṣe ògbà àwọn tán láwọn ń béèrè ẹ̀ òrè gbogbo yẹn máa yin Ọlọ́run níbi tẹ́wà tí ẹ̀ gangan ni o so you can screenshot it ó yẹ kó o tan náà yẹn ni ẹni náà wọ́n méjèèjì. Màá jẹun wàhálà láì rí ọ. Màá jẹun wàhálà láì rí ọ. Jésù mo wá sọ̀dọ̀ rẹ. Màá jẹun wàhálà láì rí ọ. Ó yá níbi tẹ́ wà ẹ wá máa yin Ọlọ́run kó ti ṣe. So personal account màlíkà yìí. Jésù Olúwa wa. I want to fẹ́ ṣe ìkọ̀kọ̀ fún òun personally. Pé màlíkà mo fẹ́ ṣe ìkọ̀kọ̀ personally. Hallelujah. 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 Kò yọ ẹ̀yin tẹ̀ wá ń bí ilẹ̀ o. Pé màlíkà yìí mo fẹ́ fún lọ́ máa fún òun gẹ́gẹ́ nítorí màmá fún mi lọ́wọ́. Nítorí àánú láti inú ọkàn rẹ̀. Bí o bá ṣe ní agbára kìí ṣe àfipáṣe o from your heart bọ́lọ̀ máa ṣe fún ẹ èyí tó wà lórí afẹ́fẹ́ personal account ẹ̀ gangan tí màlíkà gangan ń rè maybe you want to do anything for her o fẹ́ ju nǹkan sọ́dọ̀ ẹ̀ fún màlíkà yìí mo mọ rírì bó ṣe lọ tó bọ̀ fọ́jọ́ méje kìí ṣe tipátipá àwọn kan ló béèrè wọ́n dẹ̀ ní kí n kọ́ jáde kí n gbé báyìí ó yá gbé báyìí fún 1 minute kò jù bẹ́ẹ̀ lọ. Ó yá ẹ máa mú lọ sí òkè gbogbo náà lè kọ́kọ́ lò ẹ jẹ́ kán lọ kọ́kọ́ lò ẹ̀yin bí ìgbà nìkan ẹ ṣí ọ́fíìsì fún ọ́fíìsì ọ̀dọ́ kan lò bẹ̀ ìbò náà ti ń lọ ó yá kán lọ ó yá ẹ jẹ́ kán lọ rẹ̀ ẹ máa ń kọ̀ntrol àwọn èèyàn. Engineer ẹ sáré wá.